Koikimedia will bring the work closer to your doorstep. Ní 25th of April year 2025. Ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta o. A ní ká fi oko wa, a ní ká fi wọ̀n yín pé ó tọ́jọ́ méjì, ó tọ́jọ́ mẹ́ta tí a ṣe fídíò nínú oko wa last. Èyí sì kó wa ní ọ àti ẹ̀gẹ́, potato, àgbàdo, ata, gbogbo ẹ̀ ó ti ń gbéra. A ní ká tó fi wọ̀nyí ó tọ́jọ́ méjì, ó tọ́jọ́ mẹ́ta. Eléyìí ni oko ẹ̀gẹ́ wa tí ilé ìta ti máa ń ṣò yín tẹ́lẹ̀tẹ́lẹ̀. Oko ẹ̀gẹ́ wa ẹ ti ń wò bẹ́ẹ̀, ti ń wò. So tó bá fún wa fi rí bí ọjọ́ bíi mélòó kan sí bí oṣù, ká ṣáà ní oṣù, a lè rí ẹ̀gẹ́ gbẹ́ ní bíbáyìí. So òní àwọn ẹ̀gẹ́ yẹn nìyẹn. Koikimedia will bring the world closer to your doorstep. Ẹ ti rí. So bó ṣe ń lọ nìyẹn o nínú oko wa, ẹ rí. So another section tún lélẹ̀. Ẹ ti rí bẹ́ẹ̀. So a dúpẹ́ lọ́wọ́ ọba Èdùà tó pèsè ilé fún wa. So section mi tún ní ilé again. So ilé báyìí sì ó nílò láti pé ká ró, àbá wá àyè láti ró lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó ní ẹ ti rí nsìn. Ẹ ti rí bó ṣe lọ nìyẹn o. Bó ṣe lọ nìyẹn o. So màá rí ibi tá ti ṣánlẹ̀ lánàá, tá ti padà ṣe inú oko lánàá. Ẹ máa rí òní àwọn ibi tí a ṣán lánàá lélẹ̀ tí rí nsìn. Àwọn ilé ìta ṣe lánàá lélẹ̀. So bó ṣe ń lọ nìyẹn nínú oko Koikimedia òní tó lọ dé ọwọ́ kìíní. Ẹ ti rí. A kì í ṣọ̀lẹ o. Ìjọba tí ó encourage wa ló fara dáradára o. Ẹ ti rí bẹ́ẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn o. Lẹ́ẹ̀kan sí òní ní ọjọ́ the 25 oṣù April ọdún year 2025. Once again, Koikimedia will bring the world closer to your doorstep.